Oniṣẹ àrà ni Ọlọ́run ọba, ìyá ẹni ọdún méjìdínláàádọ́rin bímọ tuntun lábẹ́òkúta. Ohun kan tó dájú ṣáká ni pé béèyàn bá gun ẹṣin nínú ìyá àgbàlagbà ẹni ọdún méjìdínláàádọ́rin 68 kan tó ṣẹ̀ṣẹ̀ bímọ sílé ìwòsàn ìjọba kan tó wà nílùú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn, onítọ̀hún kò ní kọsẹ̀ rárá, nítorí pé àwọn aráalé rẹ̀ ti ń pè é lágàn àtàwọn orúkọ oríṣiríṣi tí kìí ṣe tiẹ̀ látìgbà tó ti ń wá ọmọ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Ṣùgbọ́n Ọlọ́run ṣohun àrà nílé ayé rẹ̀ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 11 oṣù kẹta yìí, nígbà tó fi oyún inú rẹ̀ bímọ sílé ìwòsàn ìjọba kan tó wà lágbègbè ibi tó ń gbé. Ìyá ìkókó yìí kò lè pa ìdùnnú rẹ̀ mọ́ra, níṣe ló ń fọpẹ́ fún Ọlọ́run ọba lórí bẹ́ẹ̀dì tó wà, tó jẹ́ kó ru ẹrù oṣù 9 ọ̀hún láyọ̀, tó sì tún sọ ọ́ pẹ̀lú àlàáfíà ara. Pẹ̀lú bí ìyá àgbàlagbà ẹni ọdún méjìdínláàádọ́rin ṣe ti bímọ tuntun jòjòló sílé ìwòsàn ìjọba ìpínlẹ̀ Ògùn yìí, ó dájú pé òun náà máa wà lára àwọn ẹni tí wọ́n ń fi arúgbó ara ṣe abiyamọ lásìkò yìí, ṣùgbọ́n tí kinní kan kì í ṣe wọ́n. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.